Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ní àkọ́kọ́, ẹ wo nǹkan tó wà lókè yìí. Wọ́n ní 2 Nigerians killed in South Africa as xenophobic tension rise. Ẹ rí xenophobic àbí xenophobia àbí kí ló ń pè tó ń ṣẹlẹ̀ ní South Africa yìí ló fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀. Ẹ̀yin ìjọba, ẹ jọ̀ọ́, gbogbo ibi tí Nàìjíríà bá ti wà pátá, ẹ jẹ́ ká mọ nǹkan tó ń pè ní, ẹ jẹ́ ká mọ ẹ̀tọ́ ọmọnìyàn. Ẹ kì í kọbi ara sí àwọn citizen wa ní gbogbo ibi pátá. Bó ṣe máa ń ṣe àwọn èèyàn wa, especially kí nìyẹn tún máa ń ṣẹlẹ̀, xenophobic tẹ́ ẹ sọ, ó tún máa ń ṣẹlẹ̀ ní Nàìjíríà wa bíbá yìí. Tó jẹ́ pé láàrin èmi àti ẹ̀ bá yé sọ̀rọ̀ yìí, tí èmi àti òyìnbó bá ní problem, ẹni tó bá jẹ́ aláwọ̀ funfun, tèmi àti ẹ̀ bá ní problem, tí ẹni black bá máa wá bọ̀ bíbá, èmi lára máa blame pé ṣé torí pé mo rí lóyìnbó, ṣé torí pé mo rí pé kò ń ṣọmọ ìlú mi, mo fẹ́ ra ìdí ẹ̀, ọmọ máa bá mi wí. But ní ilẹ̀ míì, South Africa ni o, Kenya ni o, Sudan ni o, Egypt ni o, gbogbo ibi pátá, especially African country, bí wọ́n ṣe máa ń wo àwa Nàìjíríà, wọ́n máa ń mú wa bíi devil, wọ́n máa ń wò wá bíi èèyàn burúkú. Kò dẹ̀ ń ṣe àwa náà. Nǹkan tí àwọn olórí wa, nǹkan tí a bá wá láti ìlú wa, àtijẹ àti mu, nǹkan tó lé àwọn èèyàn kúrò ní ilẹ̀ tó ti bí wọn sá lọ sí ilẹ̀ míì. Nígbà tẹ́ bá wá débẹ̀, most àwọn tó ń travel legally and legally tó ń travel, most gbogbo wọn kò sí ẹni tó kì í face one of two things. Xenophobia tó ń ṣẹlẹ̀ kò kí ní South Africa nìkan ló ti ń ṣẹlẹ̀ o, ó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo African country tí Nàìjíríà bá ti wà. Ẹlẹ́yàmẹ̀yà, ẹ pera wa ní one black one Nàìjíríà. Àwọn people yìí dẹ̀ ló wá da kíní sí wa láàrin tí a nífẹ̀ẹ́ ra wa. Wọ́n ní wọ́n pa èèyàn méjì. Ṣé èèyàn méjì tọ́pa, ṣé ọ lè dánwò ẹ̀wò Nàìjíríà ní báyìí? Ẹ̀yin tẹ́ pa èèyàn méjì yẹn, ẹ máa ṣẹ̀wọ̀n. Tó bá possible gan, Nàìjíríà tún máa transfer yín lọ sí ìlú àwọn tẹ́ pa kẹ́tù lọ ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀. But ní ọ̀dọ̀ tiwọn, nothing. Mo wà 100% sure pé àwọn tó pa èèyàn méjì tó pa Nàìjíríà yẹn, wọ́n máa lọ scot free. Kò sí nǹkan tí ìjọba wọn máa ṣe fún wọn. Ọlọ́run, but ní ibi báyìí àwa la máa ń tara wa lọ́pọ̀. Ẹ rí ìjọba, ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀. Ẹ jẹ́ ká pera wa lẹ́yọ kan. Tó bá pera wọn ní one Nigeria, whether you are Igbo, Hausa or Yorùbá. Tí a bá ti pera wa Nàìjíríà, black ni wá, omi kan náà ló gbé wa níbi tá a wà. Kí ló dé tí a ṣe múra wa ní òṣùṣù ọwọ̀? Àwọn people tẹ́ ń bá ṣe yìí, ó dára wọn mọ́ o. Gbogbo pé oní passport, oní residential permit, oní kíkọ. Tí wàhálà bá ṣẹlẹ̀, wáyé pé residential permit ẹ̀ wò, wọ́n máa yá mọ́ ẹ lọ́wọ́, wọ́n máa pa ẹ́ dànù. Àwọn people yìí mọ́ra wọn. But àwa Nàìjíríà, most especially àwọn ọmọ Yorùbá, kí ló dé? Nífẹ̀ẹ́ ra wa. Inú rẹ jẹ́ ojú ogun lọ. Mo ṣoore kò gbèmí, olówó kan kàánú ni. Ó dẹ̀ mú èèyàn méjì. Xenophobic tó ń sọ ìkó ṣẹlẹ̀ o. Ó ṣẹlẹ̀ ní ìgbà kan náà yíyẹ is it not 2018 2019 tí àwọn ọmọ Nàìjíríà gbà tó fẹ́ lọ attack Shoprite tí gọ́ọ̀mẹ̀ntì tó lé ogun wọn padà. But tó bá yẹ pé ìlú wọn ni, ẹ̀yìn kan tó ń ṣẹlẹ̀ ní South Africa sí, wọ́n kàn wọ́n attack gbogbo foreigners, most especially Nàìjíríà. Ẹ̀yin tó bẹ́ bá jìdí sáwọn kìíní yìí náà, ìjọmọ ènìyàn yan làwa náà. Ẹ jẹ́ ká fi pálí ìlú wa, ẹ jẹ́ ká wà proud pálí ìlú wa. Tí nǹkan bá ṣẹlẹ̀, ẹ dìde. American citizen nǹkan kò gbọ́dọ̀ ṣe ní gbogbo ìlú yẹn wò, ẹ máa rojọ́. Ẹ gbọ́dọ̀ provide ẹ tó ṣèkà fún agbẹ́sẹ̀, ẹ tó pa. But Nàìjíríà, nítorí pé kí ló pé àwọn èèyàn dìde sílẹ̀ náà ni o. Tẹ́ bá mọ̀ tó ti ń pa ní gbogbo ìlú pátá tí Nàìjíríà ń kú sí, most especially Africa, tó ń pa Nàìjíríà illegally ni o. Tẹ́ pé kí ni ìjọba yín fẹ́ ṣe? Tẹ́ bá tún lọ sí embassy wa náà, wọn ò rí nǹkan ṣe sí. Àwọn gan ò gbowó oṣù, àwọn gan nú wọn ò dùn. Mo travel nígbà tí mo wà ní Egypt, wọ́n ní pé mo ní lẹ́tà kan kí n lọ gba lẹ́tà wa ní embassy. Mo lọ gba lẹ́tà wa ní embassy. Mo dé embassy, they are not recognized. Tẹ́ bá gbọ́ ẹ̀ ń ṣe. Ẹ̀yin ìjọba, ẹ jọ̀ọ́, ẹ bá wa àkànṣe sí kìíní. Àwọn people yìí wọn ò nífẹ̀ẹ́ wa.
wọn ò nífẹ̀ẹ́ wa àtijọ́ àti mu la ẹlòmíì bá lọ èèyàn tó wà àtijọ́ àti mu lọ báyìí sìn ó ti pàdé nǹkan tó jẹ ó ti kú sọ̀hún lágbára Ọlọ́run gbogbo apáta tẹ ní èèyàn lájò àwọn èèyàn wọn ò ní kú sájò wọn ò dẹ̀ ní fi wọ́n ránṣẹ́ bí iye àpò ìwé sí wa bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ bá wa àkànṣe sí i. Ẹni tó bá tara ayé ẹ̀ lọ́pọ̀ kò lè ríra lọ́wọ́n o tí wàhálà yìí bá ṣẹlẹ̀ oníkálukú dáyàn tiẹ̀ mọ̀ mo dáyàn tèmi mọ̀ o àwọn tẹ́ ń pè yìí náà whether you are in South Africa, Nigeria, Ghanaian, any country tó bá wò kó wà I'm proud to be a Nigerian precisely ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni but kí ló dé tó jẹ́ pé èèyàn ẹ̀ láwọ̀ ẹ̀ wa tribalism òun ni tábàbà tribalism mẹ́rin lọ́fẹ̀ẹ́ òun ni wọ́n pè xenophobic àbí kí ló jẹ́ because all wò pé we are black and you guys call yourself South Africa Africa jọ ni wa tẹ́ bá máa dùgbà tí Nàìjíríà tó àwọn pípọ̀ yìí lọ́wọ́ but ẹ̀ẹ̀ka àwa kún àwa dẹ̀ ka yín kún àwa náà láti àfa àkàrà ojúde bàbá wa náà ò níyọ̀ kò dẹ̀ tún ṣàwa náà àwọn ìjọba wa náà tún ni bẹ́ẹ̀ ni ilé ògbà ọ̀nà ògbà ọmọ ẹlẹ́ran oúnjẹ gungun ọmọ aláṣọ wa ń wà kísà ẹlòmíì báyìí tó ti kúrò nílùú for the past years kò tí mo bá tó máa wálé because kò lè wálé empty handed kò fẹ́ ju èbó yẹn lọ lóye bọ̀ òun náà níbẹ̀ ibi tó ti ń wá nǹkan tó máa jẹ ẹ ti pa sọ̀hún kí lẹ fẹ́ káwọn ẹbí ẹ máa rò ìjọba òdẹ̀ ní nǹkan kan ṣe sí àwọn ti bíbà ẹ̀gàn tó ń kú sílùú wa gan tó ń pa báyìí kí ni ìjọba gan rí ṣe sí àmọ́ àti wọn sáwọn tó ń pa sí abroad tó ń pa sí ìlú àjèjì ìjọba báwo ló ṣe máa ń rí lára yín náà tẹ bá gbọ́ pé èèyàn kú tí ẹ bá ní pé èèyàn alára wọn kú especially àwọn tẹ́ ẹ̀ ń ṣèjọba lé lórí tẹ́ ẹ ní pé ń protect tẹ́ ẹ ń govern ó kú ẹ̀dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ni pé kò jẹ́ kankan tí èèyàn ṣe ń kú lé ní olórí la pè yín náà anybody tó bá ti pè ní olórí you are a protector you are not oppressor ẹ máa oppress wa ẹni láti máa protect wa ni because you are a leader gbogbo àwọn ọmọ yín gbogbo ẹbí yín ló save but ẹbí àwọn ẹlòmíì ò kàn yín ẹ má wọrí ẹran tí wọn ò so ṣé ń gbọ́ òun ló máa já ìtọ̀ so ẹran tí wọn ò so òun ló máa já ìtọ̀ so ọ̀rọ̀ àbọ̀ là ń sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ ó máa dòdì mò ń bọ̀ mi ò tí ì dé.